ó yẹ kí ìjọba fura sí ẹnikẹ́ni tó bá ní kí wọ́n gbé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò. ENN. Ẹgbẹ́ kan tí kìí ṣe ti ìjọba Egalitarian Network Nigeria ti bẹnu àtẹ́ lu ariwo àti ìpolongo látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ kan tí wọ́n ń béèrè fún gbígbé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun CP Ibrahim Gusau kúrò nípìnlẹ̀ náà. Ẹgbẹ́ náà sọ pé kọmíṣánná ọlọ́pàá náà ń ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú ìmọ̀ iṣẹ́, òdodo àti ìfọkànsìn fún àlàáfíà àti ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí olùdarí ẹgbẹ́ náà Comrade Adéjùmọ̀ Michael fi síta ṣe sọ, látìgbà tí CP Ibrahim Gusau ti dé ọ́fíìsì, ó ti fi hàn pé òun ní ìtara gidigidi sí ààbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú, nígbà tó sì tún rí i dájú pé òfin ń ṣiṣẹ́ láìṣe ojúsàájú fún ẹnikẹ́ni. Ẹgbẹ́ náà sọ pé ọ̀nà tí kọmíṣánná náà fi ń darí iṣẹ́ ọlọ́pàá ti mú kí àwọn aráàlú ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, tí ó sì ti mú ààbò dára sí i káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Adéjùmọ̀ tó ń sọ pé kò jẹ́ tuntun pé àwọn ènìyàn àti ẹgbẹ́ kan yẹ kíjọba fura sí tí wọn kò faramọ́ bí kọmíṣánná náà ṣe dúró lórí iṣẹ́ rere àti kíkọ̀ láti tako òfin tó wà tẹ́lẹ̀, ni wọ́n fi ìbínú hàn láti rí i pé wọ́n lè kúrò nípìnlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe wí, àwọn ènìyàn bẹ́ẹ̀ dípò kí wọ́n faramọ́ ìhùwàsí tó bá òfin mu, wọ́n yan ọ̀nà ìwà ìbàjẹ́. Ẹgbẹ́ Egalitarian Network Nigeria sọ pé irú àwọn ìpè bẹ́ẹ̀ kò ṣe pàtàkì rárá, àti pé ó lè dín ìgboyà àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò kù nínú ṣíṣe ojúṣe wọn. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, ìjọba tiwantiwa lè dàgbà nìkan nínú agbègbè tí àlàáfíà wà, òdodo àti ìbọ̀wọ̀ fún òfin wà. Egalitarian Network Nigeria tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn yóò máa tẹ̀síwájú nínú ìgbéga òdodo, ìdájọ́ àlàáfíà àti ìjọba rere, nígbà tí yóò sì máa ṣe àtìlẹ́yìn fún gbogbo ìgbésẹ̀ tó bá òfin mu láti mú ààbò àti ìdúróṣinṣin nípínlẹ̀ Ọ̀ṣun àti Nàìjíríà lápapọ̀ gbòòrò sí i.